kádùn ọdún mẹ́ta ló pé o èrò ìyàwó ẹ̀ mọ̀ bọ̀ mọ́lẹ́ èrò ìyàwó ẹ̀ mọ̀ bọ̀ ẹ wá wò kókó àná tó gbádùn mẹ́ta nílé ayé lónìí o Royan kórìíjà ògbókò ògbó nílé ayé Adélékè kórìíjà òdàgbà nílé ayé kó tún sọdún òmíràn nínú owó nínú ọlá nínú ẹ̀kọ́ òǹbalẹ̀ ọ̀rọ̀ gangan ó ṣọdún èyí wà tún ṣòmíràn sí ọlọ́jọ́ bí o àwọn òbí tó bí ọwọ́ ọmọ nínú òun gbé sọnù bí kò ṣe bí ọmọ ikú níbẹ̀ ló dá yà fún ọ Royan àrùn níbẹ̀ ló dá yà fún ọ òṣì níbẹ̀ ló dá yà fún ọ ìṣẹ́ níbẹ̀ ló dá yà fún ọ ó kú yèédú ọmọ òye gbà mí o ọmọ wọn ní kèrèkún nílùú Ẹ̀gbá mọ̀mọ́ pọ́dún mẹ́ta nílé ayé ọmọ òye ọmọ ajírí ọmọ ajímù tútù bí òjò ńlẹ́ ọmọ agbáráyè bí Elédùmarè ńlẹ́ ọmọ òye ọmọ ajírí ọmọ ajímù tútù bí òjò ni wọ́n nílé bàbá rẹ̀ ọmọ ajígbáráyè wò bí Olódùmarè oyún inú kan ti méje òwúrọ̀ nílé bàbá rẹ̀ gangan ọmọ aṣẹ́ ògbóni iye ní ìjákọ̀rọ̀ nílé bàbá rẹ̀ kékeré nìṣà abẹni àgbà nìṣà ìdání nílé bàbá rẹ̀ ńlẹ́ ọmọ ẹnu mú jọbẹ lọ Adélékè ọmọ òye gbà mí o tó bá rẹ̀kẹ̀rẹ̀ kú ká pè mí dáná àní tó bá rẹ̀kẹ̀rẹ̀ kú èmi pẹ̀lú rẹ̀ ni ńlẹ́ ọmọ kẹrẹ̀kú ọmọ òródògbòdò èrò tí kò bá ọgbẹ́ lọ́dún yìí ó ní tọ̀wọ́ ọmọ ọ̀rọ̀ mi mú nílé bàbá rẹ̀ ogun torí akẹ́jàkẹ́ ogun torí okòjòkó ogun torí àgbọ̀njàkẹ̀rẹ̀kú ogun jàkẹ̀rẹ̀kú ogun kápọ̀lọ̀ nílé bàbá rẹ̀ Adélékè ọmọ òye gbà mí ogun jàkẹ̀rẹ̀kú ogun kápọ̀lọ̀ nílé bàbá rẹ̀ ńlẹ́ ọ̀rọ̀ ọba màgbọ́n ará ọba màgbọ́n ọmọ kọ́rọ́ wá ọmọ tàgbàtà ẹni lánìí lọ́ba tọ́bàdé ẹni lánìí lọ́ba mọ̀ bá rìn ẹni ò lánìí lọ́ba kó sí garawa nílé bàbá rẹ̀ àṣìjì sófin Adélékè ọ̀rọ̀ ìyá ìláyà aláwùrà bí oníjẹ́ ò bá wọn jì sófin ńlẹ́ Ẹ̀gbá mọ́lísà bí agbóngbò àkàlà látẹ̀jọ́ bí ọmọ sáré ti mú kí ìkọ́ ọmọsàlẹ̀ oró ohun adúyùngbà ọmọ eréjogún ọ̀la ọmọ eréjogún ọ̀la ọmọ àrídìí ògbó lójú ogun ńlẹ́ ọmọ ti rọgbóyè Adélékè ọmọ ti rọgbóyè ọmọ fi rọgbóyè àtàwọn mẹ́wàá lọ fi ń gbòyè nílé bàbá rẹ̀ ọba márùn níbẹ̀ lálẹ́ délé àwọn bàbá rẹ̀ Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówó ọdúnrún ọba ni alákẹ́ tí wọ́n bẹ̀ lálàáfíà aláfíà kan ọba ni mo ní kọ́ fọ̀rọ̀ hàn mí nílé bàbá rẹ̀ mo gbúyọ́ lẹ́fẹ́ mọ́rọ́ kankan mi ní ìjọjọ mo gbélé àwọn bàbá rẹ̀ kàkà kọ́ fọ̀rọ̀ hàn mí pẹlẹbẹ igi lọ́gbẹ́lẹ́ mi lọ́wọ́ ó délé ẹ̀kẹ́jẹ́ wẹ̀wẹ̀ mo gbúyọ́ lẹ́fẹ́ mọ́rọ́ kankan mi ní ìjọjọ kàkà kọ́ fọ̀rọ̀ hàn mí pẹlẹbẹ igi lọ́gbẹ́lẹ́ mi lọ́wọ́ nílé bàbá rẹ̀ Adélékè Royan ọmọ wọn nílé Ẹ̀gbá mọ́lísà bí agbóngbò àkàlà ó tún wá délé ẹ̀kẹta ìwẹ̀wẹ̀ mo gbúyọ́ lẹ́fẹ́ mọ́rọ́ kankan mi ní ìjọjọ kàkà kọ́ fọ̀rọ̀ hàn mí nílé bàbá rẹ̀ pẹlẹbẹ igi lọ́gbẹ́lẹ́ mi lọ́wọ́ wọ́n ní sẹ́mi ò mọ̀ pé iyán tóbu lóró ó jẹ ọkà tóbu lóró ó jẹ nílé bàbá rẹ̀ wọ́n tún wọ́n ní sẹ́mi ò mọ̀ pé wọ́mú lóró ó ké nọ̀mùnọ̀mù lóró ń dún nílé àwọn bàbá rẹ̀ ọmọ eríjogún ọ̀la ọmọ eríjogún ọ̀la ọmọ àrídìí ògbó lójú ogun Royan kórìíjà ògbó nílé ayé kórìíjà òdàgbà nílé ayé kó túbọ̀ ṣòmíràn sí nínú owó nínú ọlá nínú ẹ̀kọ́ òǹbalẹ̀ ọ̀rọ̀ gangan àwọn òbí tó bí ọ wọn ò mọ̀ nínú òun gbé sọnù bí kò ṣe bí ọmọ láṣẹ lẹ́dùwà ọba Royan mọ̀mọ́ pọ́dún mẹ́ta nílé ayé ṣẹ̀rí kórìíre mọ̀mọ́ lè yó.